kéèyàn tó máa kó ti Kùránì nísìnyí ó ń ṣìyàn lọ́nà ni nífàkù ló ń ṣe nítorí pé Kùránì yẹn ti kọ̀ndẹ́mù Bukhari man huwa al-mudillu wa man huwa al-munafiq tíra Bukhari yẹn gan fihi nifaq wa fihi dalal àánú wà ń bẹ nífàkù wà ń bẹ àwọn nǹkan tó dẹ̀ jẹ́ bọ̀ náà ń bẹ ń bẹ gbogbo tó bá yapa Kùránì nífàkù ni dọ̀láàlù ni tí wọn náà bá ti tẹ̀lé ìwọ náà ti di dọ́lún mùdílún ó ti di munafik. Náà wọ́n jẹ́ ká wá mú àwọn tó jẹ́ pé wọ́n jọra wọn nínú Kùránì ká wá mú wá àbí mo ti mú díẹ̀ wá lára àwọn nǹkan tó yẹ pé ní Ọlọ́run ń fi àfijọ́ sọ̀rọ̀ táwọn tí wọ́n ń pe àpè mọ́ra súnà mọ́ra wọn tó já sí pé àwọn gan ń sọnù ń bẹ̀ wallahi táwọn náà ń sọnù ń bẹ̀ máa fún ẹ lápèjúwe nísìn tó bá lọ sínú Al-Qur'an ó rí pọ́lọ́ wọn bá sọ fún wọn ní Al-Qur'an ó ní wujuhun yawma'idhin nadiratun ó lọ́jọ́ kan ń bẹ o ọjọ́ tá à ń sọ yẹn nadira wujuhun àwọn kan jọ náà nígbà tí wọ́n bá dé ojú wọn báyìí nadiratun ojú wọn tutù ẹ̀ ní rí ìbànújẹ́ lójú wọn ila rabbiha nadira tí àwọn bá fẹ́ tú wọ́n sọ pé torí pé ojú yẹn Ọlọ́run ló ń wò ó máa rí Ọlọ́run níjọ́ náà ara bíi tí àwọn tí wọ́n ń ṣe wàhábíyà sàlàfíyà tí wọ́n ti kó bá wa mùsùlùmí rẹ̀ o tí wọ́n mú ideology bíbélì pé ẹnìkan rí Ọlọ́run ẹnìkan rí Ọlọ́run ẹnìkan rí Ọlọ́run kan wá mú wá sínú Al-Qur'an Suratul Qiyamah ló ti rí ó wà nínú àyà 23 ibi táwọn náà ti ń ṣí Kùránì túnú torí pé àyà yẹn mutashabi ni àwọn ibi tọ́lọ́run ti lo àfijọ́ ọ̀rọ̀ àwọn wàá sọ pé wujuhun lọ́jọ́ tá à ń sọ yẹn àwọn ijú kan ń bẹ yawma'idhin lọ́jọ́ tá à ń sọ yìí nadiratun wọ́n tutù ọkàn wọn balẹ̀ torí kí ni ila rabbiha nadira torí pé wọ́n ti ń wo Ọlọ́run ọba wọn tó sì já sí pé tá a bá padà sínú àyà Al-Qur'an nínú Suratu Shura ayé lẹ́ẹ̀kọkànlá Ọlọ́run ti jẹ́ kó yé wa ń bẹ̀ pé laysa kamithlihi shay'un kò sí kinní kan tó jọ Ọlọ́run àwọn dẹ̀ tí ń júwe fún wa pé Ọlọ́run bọ́dì ni torí pé ó lójú tó bá wà lójú àlìkè a máa rí ojú ẹ̀ ṣó mọ̀ pé àkídà ànàjílù ni pé ẹ wá ẹ jẹ́ ká dá ènìyàn gẹ́gẹ́ bí àwòrán ara wa làdísù Bukhari yẹn náà fi ń sọ wípé khalaqallahu al-insana ala suratihi pé Ọlọ́run dá ènìyàn lórí àwòrán bọ́lọ́run ṣe rí gangan àkídà yẹn ni wọ́n gbé wọlé wọ àyà yìí torí pé àyà yìí nínú al-mutashabi àwọn ibi tọ́lọ́run ti ń fi ọ̀rọ̀ jọ ọ̀rọ̀ kì í ṣe pé ń tó rújú ó ní wujuhun yawma'idhin nadira àwọn á máa tún pé ọjọ́ tá à ń sọ yẹn àwọn ojú kan bẹ wọ́n tutù ila rabbiha nadira torí pé wọ́n máa rí Ọlọ́run àwọn Súfì kan náà kó síbẹ̀ o kì í ṣe Súnnà nìkan o wọ́n gbàgbé pé Ọlọ́run ti júwe ara ẹ̀ pé wọ́n wá sọ Ọlọ́run dẹni tó lójú tẹ́ pé a rí ojú ẹ̀ Ọlọ́run tẹ̀lé laysa kamithlihi shay'un ṣùgbọ́n ayé eléyìí mú káàmù yẹn láàfin mọ̀ pé mutashabi èyí tó fi ṣàfijọ́ yẹn o kì í ṣe nǹkan fẹ́ fi tú yẹn tó bá wá lọ sínú Suratul An'am àyà 103 Ọlọ́run wá ní la tudrikuhul absar àwọn ojú kankan ò lè rí Ọlọ́run láyé àti lọ́run wa huwa yudrikul absara òun nìkan ni ó máa rí gbogbo ní tàǹpẹ̀ lójú wọ́n ti fi al-mutashabi àwọn ibi tọ́lọ́run ti ń fọ̀rọ̀ jọ̀rọ̀ wọ́n ti fi dá wàhálà alẹ̀ bẹ́ẹ̀ kẹ̀ níbẹ̀ yẹn nísìn wọ́n ti wá ojú fọ́lọ́run Ọlọ́run ò sì lójú wọ́n ti ń júwe Ọlọ́run gẹ́gẹ́ bí ènìyàn irú ẹ̀ náà ni kọ́lọ́ ní ar-Rahmanu ala al-arshi istawa kan wá ní Ọlọ́run jókòó tó sì já sí pé kìí ṣètúmọ̀ rẹ̀ nìyẹn àyà tó wà mú ká òun ló máa ṣàlàyé ẹ̀
bẹ́ẹ̀ ìtọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ yẹn ni wípé ìlà rahmati rabbiha torí pé ojú yẹn ó ti ráàánú Ọlọ́run. Jẹ́ kí n tún sáré tu fún ẹ o kó lè mọ̀ pé Kùránì náà sọ o bó a kì í fi Kùránì a kì í fi tú Al-Kùránì mọ́. Jẹ́ kí n fún ẹ láyà kan ìwọ fún ẹ lọ sínú Suratu Ali Imran aya 106 Ọlọ́run ní yawma tabyaddu wujuhun aya 106 ó lọ́jọ́ táwọn ojú kan ó tutù tí wọ́n kún fún mọ́lẹ̀ wa taswaddu wujuhun táwọn ojú kan ó dúdú tí wọ́n kún fún bànújẹ́ fa ammal ladina suwaddati wujuhum ṣòro àwọn tójú tí wọ́n dúdú fún bànújẹ́ yẹn akafartum ba'da imanikum àwọn làwọn tí wọ́n kọtọ Ọlọ́run ọba rẹ̀ lẹ́yìn ìgbàgbọ́ torí pé kí ló bá ń jọ́nà tí bànújẹ́ fi bá wọn fàdúkùlà àdábà á kàn sọ fún wọn pé ẹ má jìyà lọ ẹ tọ́yàwó torí pé ẹ ti kọtọ Ọlọ́run ó ní wa ammal ladina biyaddati wujuhum ṣòro àwọn tójú wọn tutù tó funfun ni fa fi rahmatillah àwọn ti ráàánú Ọlọ́run ìntàyà yẹn sọ yẹn o pé wujuhun yawma idhin nadira àwọn ojú kan bẹ ń jọ ni wọ́n tutù wọ́n kò fún ìdùnnú ila rabbiha nadira torí pé àánú Ọlọ́run ni wọ́n rí. Ọlọ́run wá fi ọ̀rọ̀ jọ ọ̀rọ̀ pé ila rahmati rabbiha nadira àánú Ọlọ́run ọba rẹ̀ ni ló ń rí àwọn wàá tún pé Ọlọ́run ló ń rí ayàtọ̀ Ọlọ́run lò láti fi ṣàfijọ́ ìkànnì yẹn o arabi tá a ti kàgbákò léyìí táwọn alùsùnà tí wọ́n ń pè àwọn tí wọ́n ń pè súnà mára wọn ṣe pé sàlàfíà ni wọ́n irú ẹ̀ náà ṣàkóbá wọn irú ẹ̀ náà nìkan máa sọ fún wa pé Ọlọ́run sọ náà Al-Qur'ani pé yadullahi fawqa aydihim ọwọ́ Ọlọ́run ń bẹ lórí ọwọ́ wọn wọ́n wá máa fi yẹn sọ fún wa pé Ọlọ́run ní ọwọ́ ó wà náà àdìsó ó wà náà àdìpé Ọlọ́run ní ọwọ́ wọ́n júwe Ọlọ́run bí odidi èèyàn ni lọ́wọ́ kútùkù súnà àwọn tí ra àwọn àfa súnà torí pé Ọlọ́run ní yadullahi fawqa aydihim in tó sì ń sọ ń bẹ̀ yẹn di pé nígbà Ọlọ́run sọ yìí pé innal ladhina yubayi'unaka ṣòro àwọn tí wọ́n ń ṣe àdéhùn fún wa nẹ́bì innama yubayi'una Allah Ọlọ́run náà ń ṣàdéhùn fún o yadullahi fawqa aydihim àṣẹ Ọlọ́run ti ń bẹ lórí ọwọ́ wọn o lórí àdéhùn tí wọ́n ń ṣe yẹn o Ọlọ́run wá ń sọ fún wọn jọ náà wa man yankus fa innama yankusu ala nafsihi bàbá rẹ̀ ni tó yapa àdéhùn yẹn ó mọ̀ọ́mọ̀ yapa ẹ̀ ó fi yàjẹ́ rẹ̀ ni o so ìyẹn tó àṣẹ Ọlọ́run ń bẹ lórí àdéhùn wọn yẹn torí pé níjọ́ náà wọ́n gbé ọwọ́ lẹ̀ ànábì gbé ọwọ́ lé wọn lórí ọwọ́ Ọlọ́run wá ní yadullah amrullahi fawqa aydihim wa'dullah àdéhùn Ọlọ́run ti ń bẹ lórí àdéhùn táwọn náà ń ṣe yẹn o táwọn àsúná ní bàbá ẹtù yóò ní ọwọ́ Ọlọ́run ń bẹ lórí ọwọ́ wọn torí pé ó ti lo àfijọ́ ọ̀rọ̀ wọn wà ní Ọlọ́run ní ọwọ́ àwọn àyà tí wọ́n ń pè ní mutashabi nìyẹn o tọ́lọ̀ ní àwọn tí wọ́n ní ìgúnrí inú ọkàn àwọn mutashabihati yẹn làwọn mọ̀ ọ́n mọ́ láti fi bá ọkàn àwọn mùsùlùmí jẹ́ pọ́lọ́ lápẹ̀rọ ní was-sami'ul basir Ọlọ́run ọba ń gbọ́rọ̀ ó ń ríran wọn wá wá bọ́lọ̀ ń ṣe wá ní Ọlọ́run náà lójú náà òun náà létí náà tó tẹ̀sí ní laysa kamithlihi shay'un irú àwọn àyà yẹn ni mutashabihat àwọn muhkamat lẹ́gbẹ́ tó bá sọ ó lọ bẹ́ẹ̀ ni àwọn mutashabihat Ọlọ́run kan ń lo àwọn ọ̀rọ̀ láti fi jọ ọ̀rọ̀ làwọn kan ó tẹ̀bà sí àwọn sàlàfíà lóru ẹ̀ wọ́n wá ojú fún Ọlọ́run wọ́n wá etí fún wọ́n wẹ́sẹ̀ fún kódà wọ́n tún sọ ọ́ débi pé Ọlọ́run wọṣọ gíríìnì láṣọ tó wọ̀ adé aláwọ̀ góòjì ló ń dé bàtẹ́ ẹ̀ náà gíríìnì mo ti ka àdìsí yẹn rí fẹ́yìn tẹ́ ẹ̀ bá gbàgbé nínú àdìsí naam ó wà rí wípé gbogbo wa la ti ń gbọ́ mutashabihi tọ́lọ́wọ́n bá ń ṣàlàyé fún wa ibi tá ń lọ ni pé kò sí kankan nínú Al-Qur'ani tó wá já sí pé ká sọ pé nǹkan náà ó rújú tàbí nǹkan náà ó dàrú